adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí apárí ọpá gbólóhùn alhamdulillahi rabbil alamin asadi Ọlọ́run bá kú ní ọdún èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé kọ́lọ́mọdé kúrò inú gbèsè ayé wa bákan náà asadi Ọlọ́run bá kú nínú gbogbo tí jẹ́ aburú ẹ̀mí kọ́lọ́run bá Allah kọ́lọ́ wa kú nínú aburú ẹ̀mí ọba tí a dúpẹ́ fún yìí ọpẹ́ tó pọ̀ la dú fún ọba yìí náà ni ayìnlógo ọba yìí náà ni agbàgbọ́ tọkàntọkàn ọba yìí náà ni à ń gbára lé lórí gbogbo ṣe wa ètò tóbi ètò kéré ń bẹ alẹ́ lómi ìta lè gbára lé ọba yìí náà là ń wá láláforíjì ló gbogbo ẹ̀ṣẹ̀ wa ètò kéré ètò tóbi ìta àmọ́mọ́ dá ètí gbàgbéra mú wa dá ìtàn dẹ́sí wa lọ́rùn ìtà àti ẹ̀mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kọ́lọ́mọ́sà fúnra ẹ̀ṣẹ̀ wa jẹ wá ọ̀dọ́ba iná ìlà tí ń wá ìrànlọ́lọ́ gbogbo àdáwọlé wa ọba iná ìlà ń sá lọ́sọ́dọ̀ ẹ̀ kó ṣe àlékún ìmọ̀nà fún wa ọ̀nà tí a wà lójú ẹ̀ yìí tá a wà lọ́nà yìí kó túbọ̀ jẹ́ kí ọ̀nà náà yé wa sí kó tó fi títẹ̀lé ọ̀nà náà kó rọ̀ wá lọ́rùn láti tẹ̀lé sí gbogbo gbàlá ma sọ pé ihdina siratal mustaqim ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin dojúmọ́ la ń tọrọ àlékún ìmọ̀nà ìdóòsí lójú ọ̀nà Ọlọ́run ìtọ́sọ́nà sí lórúkọ àdáwọlé wa bá a sí gbọ́ náà bá gbọ́ ìtọ́sọ́nà sí bá a sí sin Ọlọ́run ìtọ́sọ́nà sí bá a ṣe hùwà ìtọ́sọ́nà sí ọba yìí ẹni ọba fi mànà ní ọmọ jẹ́ ní mànà ọba yìí ẹni ọba sọnù kò sí ẹni tó lè fi onítọ̀ mànà àwa jẹ́rìí ìpinnu sánmà àtìlẹ̀ àlẹ́lòmí ọkàn náà ni kò lórogún kọ̀ lọ́ba kan kò lẹ́lẹ́gbẹ́ kò láfiwé kò láfijọ́ kò níyàwó kò bímọ ọ̀kanṣo náà ni inú sánmà ẹyọkan náà ni agbára rẹ̀ náà ló fi ń darí sánmà àtilẹ̀ títóbi Ọlọ́run Ọba náà pípọ̀ lórí Ọlọ́run Ọba náà bẹ́ẹ̀ la wá jẹ́rìí pé aṣíwájú wa ọ̀rẹ́ ayò wa àyànfẹ́ wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ Ọlọ́ba ní ṣoṣo Ọlọ́ba ní ìkẹ́ Ọlọ́run tó pọ̀ tó buhaya kọlọ́n bá ní dálù ìkẹ́ Ọlọ́run tó pọ̀ kó wá ní dálù gbogbo ajájí sí Ọlọ́run bá síwájú ẹ̀ Ọlọ́run kẹlọ́run tó pọ̀ kó bá ní dálù gbogbo àwọn tí wọ́n gba Ọlọ́run bá gbọ́ nípasẹ̀ àná Muhammad sọ̀sálà nígbà tó Ọlọ́run bá sí ní òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n yẹ tí wọ́n gbò tí wọ́n tán sórí ẹ̀ pípọ̀ ní kẹ́yìí kọlọ́run má dádó lórí wọn Ọlọ́run jẹ́ kó tọ́ sáwa náà kọ́tọ́ sí àwọn àrọmọdọ́mọ wa ọlọ́mọsẹ̀sẹ̀ bẹ́ẹ̀ fún wa lè ní afẹ́ yàbàrà díẹ̀ kó níbi tí a wà tẹ́lẹ̀ a rí pé ọ̀rọ̀ tí a ń bá lọ tẹ́lẹ̀ a gbé láti bí hukukul mar'ati fil Islam makanatul mar'ati fil Islam ìwọ̀ ipò tí Islam fún ọmọbìnrin lábádórí ọ̀rọ̀ hijab báwo ló yẹ kí ọmọbìnrin mùsùlùmí bó ṣe kó múra ṣùgbọ́n lè ní gẹ́gẹ́ bí àsìkò tá a wà ọ̀rọ̀ tí a fẹ́ sọ lè ní òun náà ni ọlá àwọn oore tọ́lọ́wọ́ bá fi sínú oṣù Rajab oṣù keje ọdún àwa mùsùlùmí oṣù àkọ́kọ́ ní Muharram oṣù ẹ̀kejì ní Safar oṣù ẹ̀kẹta Rabiul Awwal oṣù ẹ̀kẹrin Rabiul Thani oṣù karùn-ún Jumada al-Ula oṣù kẹfà Jumada Thaniya oṣù keje Rajab náà ni yóò fi shahr Rajab
lẹ́ni à ń bẹnu Rajab fil usbul awwal min shahr Rajab à ń bẹnu ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú Rajab gẹ́gẹ́ bí òǹkà tó ń bẹ ń ta lọ́wọ́lọ́wọ́ òní ní ọjọ́ kẹta jímà àkọ́kọ́ nínú Rajab 1435 tó jẹ́ ọjọ́ kẹta oṣù Rajab yìí àwọn ọlátọ́lọ́wọ́ fi sínú oṣù yìí òun náà la fẹ́ yẹ̀ wò gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yí pé lọ́dọ̀ wa mùsùlùmí inú ẹ̀sìn wa àwọn oṣù ojú ọ̀run oṣù pàtàkì gan-an àwọn oṣù ojú ọ̀run tá a kà lọ́yìí tá a kà dórí méje tí ẹ̀kẹjọ jẹ́ Sha'ban tí ẹ̀kẹsẹ̀ jẹ́ Ramadan tí ẹ̀kẹwàá jẹ́ Shawwal tí ẹ̀kọkànlá jẹ́ Zulikaada tí ẹ̀kejìlá jẹ́ Zulhijja. tọ́nà ọba àlekọ́lá tó ń sọ fún wa nínú Suratu Tawbah Quran chapter 9 verse 36 ẹsẹ̀ kẹrìndínlógójì ó ní inna indada shuhuri inda Allahi 12 shahran fi kitabillahi yawma khalaqa as-samawati wal arda ọ̀nà dájú iye òǹkà oṣù tó ń bẹ lọ́dún Ọlọ́run 12 ní níjọ́ tó ń ti dá ilé ayé tó ń dá sánmà àtilẹ̀ ló ti wà bẹ́ẹ̀ wọ́n jọ wá pọ̀ ni yawma khalaqa as-samawati wal arda ọlọ́jọ́ tó ti dá sánmà àtilẹ̀ ló ń ti ní oṣù 12 tó ń fún wa. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìgbàdí wọ́n tí ń ṣe kútúbà tí ń bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ ní ájí ìgbẹ̀yìn tó ṣe gẹ́gẹ́ bí àdíjẹ́ ọ̀kanú àwọn mùsùlùmí ṣáájú Abi Bakr radiyallahu ta'ala anhu sahabiyyun jalil tó gbà ó ní Ànábì sọ̀rọ̀ lọ́wọ́ débì kan ó lẹ́yọ̀ mẹ́ẹ̀dẹ́yàn ẹ̀tẹ́tì ẹgbọ́ inna zaman dárájú àsìkò dárájú ìgbà kọ́dìstàdára ó ti yípo báyìí kayhatihi yawma khalaqa as-samawati wal ard gẹ́gẹ́ bí ìṣe ìgbà bó ṣe wà ń jọ́ tó lọ bá dá sánmà àtilẹ̀ ó ti yípo débẹ̀ báyìí ó wá ní asannatu ní ti jẹ́ ọdún kan 12 shahran oṣù 12 ni láti fi kí ọlọ́run ọba lẹ́yìn ọlọ́run ní inna indada shuhuri inda Allahi 12 shahran fi kitabillahi yawma khalaqa as-samawati wal ard pé dájú yóò nǹkan oṣù tí ń bẹ lọ́dún ọlọ́run 12 ni ojú ti dá sánmà àtilẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà fi rinlẹ̀ kí wá ní àǹfààní àwọn oṣù 12 yìí tí a bá wọnú Suratul Baqara Quran chapter 2 verse 189 ọlọ́ni yasalunaka anil ahilla qul ya mawaqitu linnas wal hajj ó ní ìrẹ́ àná Muhammad àwọn èèyàn ń bọ̀ á ṣe wádìí lọ́dọ̀ ẹ wọ́n bọ̀ á ṣe béèrè lọ́dọ̀ ẹ anil ahilla nípa àwọn létésù hilal lẹ́yọ̀kan hilalani oṣù méjì alahilla àwọn oṣù wọ́n wá bẹ́ẹ̀lẹ̀ nípa oṣù ìlétésù bẹ́ẹ̀ náà wọ́n sì lè lóòótọ́ náà wá bí anábìlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ àná Muhammad a máa rí lásìkò kan níbi tí oòrùn ti máa ń wọ̀ tí ọ̀rọ̀ alẹ́ tẹ́rẹ́rẹ́rẹ́ kíní kan ọ̀rọ̀ alẹ́ tẹ́rẹ́rẹ́ síbẹ̀ bọ́jú bá ti ń gorí ẹ̀ ni ó máa tóbi sí 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 kò sí ní dóṣojú kan tó bá tó wá yá lọ́ba dípẹ́ bíi tí
òrùn tí máa ń yọ láti máa rí tó ti wá ń kéré sí tó ti wá ń kéré sí tó bá tó wá yá àtúnlọ rí tí ó tó yọ níbi tí a ti kọ́ rí. Kí ló dé? Ìbéèrè tí wọ́n lọ bí Ànábì léèrè sallallahu alaihi wasallam ó ní bí ṣe yọ, bí ṣe tóbi, bí ṣe wọ̀. Wọ́n gbà lọ́wọ́ bá àná Muhammad tó bẹ́ fún wọn lésì, ó rí pé ká sọ wọn pé ó ń lé báyìí, ó ń wọ̀ báyìí, kò sàǹfààní kan fún wọn. Ìtọ́wá jẹ́ àǹfààní tí iṣẹ́ tí fi ń lé tó fi ń rí bẹ́ẹ̀ lọ́wọ́ sọ wọn pé Paul sọ fún ọjọ́ bá bí ẹlẹ́rìí hiya mawaqitu linnas wal hajj, agbékalẹ̀ fọmọ ẹ̀dẹ́nìyàn kó máa fi máa àsìkò. Mawaqitu linnas kó máa fi máa àsìkò gbésí ayé ọmọnìyàn wal hajj kí wọ́n tó máa fi máa àsìkò ṣe hajj. Ọlọ́run wa kọ́ ní benefit tí ń bẹ lára mú ó ní pé tawkit wíwá tó ń wá yẹn kẹ́lẹ̀ fi màsìkò ní láti wá rí pé ọ̀pọ̀ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn láà lè ṣe àfikà mọ̀ nípa oṣoojú ọ̀run fàpọ̀ rẹ̀ Ramadan tó jẹ́ oṣù kẹsàn-án oṣoojú ọ̀run tá a bá máa gbàwó ní òde àní máa gbàtà bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan láàfin máa ṣèkò àwẹ̀ nígbò làwẹ̀ bẹ̀rẹ̀ nígbò lọ parí. Hajj Zulhijja ni máa ń wá ọjọ́ kẹwàá Zulhijja là ń pè lọ́jọ́ ọdún, ọjọ́ kẹsàn-án lọ́jọ́ àràfá. Tá a bá máa ń pa oṣoojú ọ̀run àní máa gbàwó ní ọ̀wà. Bẹ́ẹ̀ náà bá fẹ́ yọ sàká mùsùlùmí gidi oṣoojú ọ̀run ní ó fi dìtámì ọdún. Sàká ń tá a máa yọ lẹ́ẹ̀kan lọ́dún ni oṣoojú ọ̀run ló fi dìtámì. Bí èèyàn bá kú, ọkùnrin kú, ìgbélójókòó oṣù mẹ́rin ọjọ́ mẹ́wàá tó yẹ kí obìnrin mùsùlùmí ṣe lẹ́yìn ikú ọkọ ẹ̀. Tó yẹ pé obìnrin yìí ẹ̀jẹ̀ oṣooṣù ẹ̀ bá ti dá, ìyẹn ni pé kì í ṣe tí ń sojú oṣooṣù mọ́, ẹ̀jẹ̀ oṣooṣù rẹ̀ ọ̀wá mọ́, ó ti dàgbà débi pé ẹ̀jẹ̀ oṣooṣù rẹ̀ ọ̀wá mọ́, tàbí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí i látara àìsàn kò rẹ́jẹ̀ oṣooṣù mọ́nú gbèsè ayé ẹ̀, tá a bá fẹ́ ka oṣoojú ọ̀rẹ́ láfi ka. Tàbí ọkọ tiẹ̀ kọ̀ sílẹ̀ pé mi ò fẹ́ ẹ mọ́, gẹ́gẹ́ bí Islam gbogbo ọkọ lé ọkọ lójú ẹsẹ̀ yóò sì lóṣù mẹ́ta pẹ̀lú ọkọ yẹn lẹ́yìn gbọ́kọ́ tó kó wọn fẹ́ mọ́. Tó yẹ pé róbin bẹ́ẹ̀ náà ẹ̀jẹ̀ oṣooṣù rẹ̀ wá mọ́ fún ìkànsẹ́ kejì oṣoojú ọ̀rẹ́ Áfíríkà. Ńgbà tí Imam Nasafi Abubaraka tó tẹ̀ fẹ́ sọ, ó ní gbogbo tí bá jẹ́ ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ nìyàn àgàtà bá pẹ̀lú àwọn mùsùlùmí wọn à ní nǹkan mìíràn tẹ́gbọ́dọ̀ máa fi ṣe òǹkà jù ẹ lọ. Ó ní kódà àbáyáwó láwọ ara ẹni afẹ́kọ̀ọ́lẹ̀ òun ni dédì tá a lò. Mo yáwó lọ́wọ́ ọmọ ìyá mi ní Safar 20 tó bá di Jumada Thaniya 20 bá sọ padà fún. Ńlá fi máa kà á gbogbo àkọọ́lẹ̀ afẹ́sẹ̀gbéyàwó lẹ́yìn àsìkò báyìí òun láàfin sọ pé tó bá di Rajab tó bá di Shaban ìgbéyàwó ọmọ mi àsìkò báyìí ó láàfẹ́ ṣòwò mọ́ bẹ̀rẹ̀ òwò lásìkò báyìí ìláàfin ká ó ní láàfẹ́ dáko lẹ́gbẹ́jọ́ náà làwọn àgbàlagbà fi dáko wọ́n mú oṣù ní ẹgbìn àgbàdo wọ́n lágbàdo tá à ń gbé yóò àgbàdo òjò ni ó ní oṣù tí wọ́n gbẹ̀ ní oṣoojú ọ̀run. Àgbàdo tá à ń gbé yìí àgbàdo ẹ̀rùn ni ó lóṣù tí wọ́n gbìn lóṣoojú ọ̀run. Iṣu tá à ń gbé yìí ó lásìkò tí wọ́n gbìn àbẹ́yẹn bá gbìn lásìkò yìí kò ní hù oṣoojú ọ̀run níjọ́ náà lọ. Bẹ́ẹ̀ lọ fún Ọlọ́run pé kó lè yàmọ̀ wá kí tó lè nàás.
torí díẹ̀ Rájàbù náà wá jẹ́ kan oṣù ojú ọ̀run yẹn jẹ́ ọlá àkọ́kọ́ nínú ọlá oṣù Rájàbù. Ó jẹ́ kan oṣù ojú ọ̀run tó jẹ́ oṣù Islam tá a máa fi òṣùpá kà. Ọlá ẹlẹ́ẹ̀kejì tó ń wà fún oṣù Rájàbù ó ní pé ó wà ní oṣù Ọ̀wọ̀ mẹ́rin. Ashhurul Hurum tọ́lọ́ bá sọ nínú àyàtà akẹ́fọ́n alẹ́ kan Quran chapter 9 verse 36 tọ́lọ́ ń pè minha arba'atu hurumun ọlọ́ni ń bẹ nú àwọn oṣù méjìlá yìí tó ti lákọ̀ọ́ lọ́dún wọn lọ́ngbà tó dá sánmà àtilẹ̀ mẹ́rin ń bẹ jẹ́ oṣù Ọ̀wọ̀ mẹ́rin jẹ́ oṣù Ọ̀wọ̀. Ngbà ní Muhammad sàsálà tó ní o tún ṣàlàyé kó náà sọ yìí pé minha arba'atu hurum ó ní bẹ́ẹ̀ o mẹ́rin tó jẹ́ oṣù Ọ̀wọ̀. Al-Qur'an kan sọ sókè àdìsí àníbi wàá sọ mẹ́rin wo ni bó láti dáàmà ó ní thalathatun mutawalliyatun ó ní mẹ́ta nu mẹ́rin yẹn ó tẹ̀léra wọn ni. Al-Qur'an ká sọ pé ìbẹ́ńbẹ́ mẹ́rin ló sọ̀wọ̀ súnà wa ń sọ pé mẹ́rin tí ìbẹ́rin ló sọ̀wọ̀ yìí ó thalathatun mutawalliyat pé mẹ́ta ń bẹ tẹ̀léra wọn mẹ́ta olówó tẹ̀léra wọn. Zulikaada oṣù kọkànlá ọdún àwa mùsùlùmí oṣù Ọ̀wọ̀ ni. Zulhijja oṣù kejìlá ọdún àwa mùsùlùmí oṣù Ọ̀wọ̀ ni. Al-Muharram oṣù àkọ́kọ́ oṣù ọdún àwa mùsùlùmí oṣù Ọ̀wọ̀ ni àtọ́tẹ̀lé àwọn nù. Zulikaada Zulhijja Al-Muharram ó ní wa Rajab Mudhir ó ń gbọ́n Rájàbù dá dúró ni. Rájàbù dá dúró tiẹ̀ ni ó wá ní Rájàbù yìí ní jọ́hun lásìkò àwọn jahiliya nígbà tí Islam ò tí ì dé àwọn ọ̀ràn kan ń bẹ wọ́n máa ń pọ́n Rájàbù lé gan-an wọ́n máa ń pè ní oṣù wọ́n ń pè ní iná Mudhar ló fi aṣọ yìí pé wa Rajabu Mudharin Rájàbù tí àwọn ọ̀ràn Mudhar máa ń pọ́n lé ó ní oṣù Ọ̀wọ̀ ni bayna Jumada wa Sha'ban ń bẹ láàrin Jumada àti Sha'ban ẹ̀rí ń bẹ láàrin oṣù kẹfà àti oṣù kẹjọ. Imam Ahmad ọgbà àdìsí wa, Imam Bukhari ọgbà àdìsí wa, Imam Abu Dawud ọgbà àdìsí wa. Torí díẹ̀ Rájàbù jẹ́ ọ̀kan ní oṣù Ọ̀wọ̀. Oníbèrè wa lè béèrè pé malimurad bilasul hurum kí ni agbàlérò kí ni Islam gbàlérò pẹ̀lú oṣù Ọ̀wọ̀. Àkọ́kọ́ tahrimul qital fi èèwọ̀ ni a ò gbọ́dọ̀ jà ogun bẹ̀. Ọlọ́run bá ṣe ogun jíjà léèwọ̀ ní oṣù Ọ̀wọ̀ látàyé Ibrahim alayhi salam inú súnà ìlànà Ibrahim ó ní pé èèwọ̀ ni a gbọ́dọ̀ jà ogun nínú oṣù Ọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn yẹ kí jà ogun ń bẹ̀ àgàwátá bá jẹ́ mùsùlùmí. lóye pé àwọn Lárúbáwá wọ́n jogún ẹ̀ látàyé Ibrahim bí wọ́n ṣe wá máa gbẹ̀san lórí ẹni ó bá ṣẹ̀ wọ́n tí wọ́n sì máa ń jà àwọn àjà oríṣiríṣi ogun oríṣiríṣi máa bẹ láàrin wọn. Tí ẹnìkan bá pa ẹnìkan láàrin wọn, bàbá ẹ̀ ló pa ni o, ẹ̀gbẹ́ ẹ̀ ló pa ni o, màmá ẹ̀ ló pa ni o, àbúrò ẹ̀ ni o, tí wọ́n ní kíkàn gbẹ̀san padà. Ṣùgbọ́n tí ọ̀kan ní oṣù mẹ́rẹ̀ẹ̀rin bá ti lélẹ̀ kò ní pa. Allah ti bọ́ sínú oṣù Ọ̀wọ̀ yóò pàdé ẹni tó pa bàbá ẹ̀ yóò kọjá lẹ́gbẹ̀ẹ́ á sì bí ìgbà tí ò rí. Á pàdé ẹni tó pa bọ̀ọ̀dá kọjá lẹ́gbẹ̀ẹ́ á sì bí ìgbà tí ò rí. Wọ́n ní kí ló dé? Á ní à ń bẹ ní oṣù Ọ̀wọ̀ tá a gbọ́dọ̀ jà. Nígbà tí
ọlọ́ọ̀bá Allah tó rán ànábì iṣẹ́ sallallahu alaihi wasallam inú àwọn àṣà tí ànábì bá ń lẹ̀ ni pé ìwọ ni ogun ò gbọdọ̀ ṣẹlẹ̀ nínú oṣù Ọ̀wọ̀ táàsì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní Al-Qur'ani ti sọ wípé ànábì Muhammad sallallahu alaihi wasallam ìlànà ànábì Ibrahim ni ó mú wá tọ́lọ́wọ́n sọ́nà Al-Qur'ani pé ìlànà Ibrahim ó ní kiri ànábì tẹ̀lé ó náà wá fọwọ́ sí ẹsẹ̀ náà gbàgbọ́tò àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn o a ò gbọ́dọ̀ jà ń bẹ̀ o nínú tí fẹ́ẹ́ jó sọ Ọ̀wọ̀ nu oṣù tá a ṣe ogun jíjà lé wọ̀ ń bẹ̀. ó wá àdìjọ́ kan ànábì wá rán Abdullahi ibn Jahsh ọ̀ràn jáde lọ láti lọ ṣe alamí kí wọ́n káàkiri ìlú Madina àwọn ọ̀tá tí wọ́n bá fẹ́ wọlé kí wọ́n bá mọ bí wọ́n gbà bọ̀ wọ́n wá sọ fún àwọn ọmọ yòókù ó wá léde kọ̀yẹn lọ nígbà kọ̀yẹn wá jáde lọ ó wá ṣe dédé nu Rajab wọ́n wá gbà yìí pé lọ́dún yẹn pé Rajab 29 ni tó bá jẹ́ 29 Ṣàbáàn ló sínú sọ̀wọ̀ láwọn ọ̀tá yẹn wá fẹ́ dá wọn lọ́nà ní abá ní wọ́n bá sọ fún olórí ogun pé àwọn ọ̀tá fẹ́ dá lọ́rùn pé sínú Rajab làwọn Rajab ti tàn pìtàn látànà àṣẹ Rajab ti tàn àsọkọjọ́ kan ló bá dìjà iná bá pa Kánú kèfèrí ló bá di ariwo pé àṣírọ̀lẹ́ ń pa tẹ́lẹ́sìn Ibrahim lẹ́tẹ̀lé ṣé ẹ̀sìn Ibrahim tó ní èèyàn ogun gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní Rajab láriwo bá ariwo sọ olórí ìta aràn lọ Abdullahi ibn Jahsh jẹ́bẹ́tẹ́ gbọ́mọ lónìí náà lọ́wọ́ ó bú sẹ́kún pọ́n ti dáràn irú àwọn làwọn wù yìí nígbàtí ogun jẹ́ ìwọ̀tẹ́yàn gbọ́dọ̀ pààyàn làwọn pààyàn kálukú sunkún nígbà kí wọ́n tó dé Madina àwọn kèfèrí lọ bá ànábì kọ́tà díẹ̀ ebo ní ànábì Ibrahim ló wà ó ní táwọn èèyàn rẹ̀ ṣe nígbà Abdullahi ibn Jahsh náà dé síwájú ànábì pẹ̀lú ẹkún ànábì ní ọ̀ràn lélẹ́yìí irúfin lélẹ́yìí ó wá bá Abdullahi ibn Jahsh wí gan ó ní àwọn ọmọ àwọn rò pé òsì Rájàbù ń ta ni a mọ̀ pé inú Rájàbù láwá àní Muhammad sallallahu ó wá lọ sanwó ẹ̀mí fún wọn tí wọ́n pa èèyàn wọn tí wọ́n pè ní díyà ó bá sanwó ẹ̀mí fún wọn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ inú Abdullahi ibn Jahsh ó dùn inú gbogbo mùsùlùmí ó dùn inú ànábì gan ó dùn Jibril bá dé pẹ̀lú ayé àánú Al-Qur'ani Karim láti wá dá sí ìṣẹ̀lẹ̀ náà Quran chapter 2 verse 194 àti Quran chapter 2 verse 2:17 ọlọ́run fi dá sí kí lọ́run fi dá sí ọlọ́run yasalunaka ani shahri haram wọ́n láwọn yọ́ máa bí wá bìrì ànábì léèrè nípa oṣù Ọ̀wọ̀ qitalin fihi sódà kéèyàn jagun bẹ́ẹ̀ sódà ká pààyàn bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀rẹ̀ ń pẹ́
kọ́ọ̀lì sọ fún wa qitalun fi kabirun kéèyàn jagun ń bẹ kéèyàn pààyàn ń bẹ nítorí tóbi lọ́dọ̀ Ọlọ́run ni o èèwọ̀ ni tó ti wà ládàáyé Ibrahim ṣùgbọ́n o bó ṣe jẹ́ ìwọ̀ náà tó wasaddun an sabilillah ṣùgbọ́n àwọn tí wọ́n ò jẹ́ kí àwọn èèyàn sin Ọlọ́run ìdínà àwọn èèyàn láti sin Ọlọ́run wa kufrun bihi àti ìṣe kèfèrí sọ́lọ́run wal masjidil haram àti ìdí àwọn èèyàn lọ́nà láti wọ mọ́sálásí Ọlọ́run gbogbo ìwà tọ́lọ́ bá ń ka ìmẹ́tẹ̀ẹ̀ta ìwà wọn kèfèrí Mákà ni wọn ò já àwọn èèyàn sin lọ́run wọn àgbọ́ lọ́wọ́ bá gbọ́ wọn àjá àwọn èèyàn wọ mọ́sálásí Ọlọ́run wa khiraju alihi minhu àti ilé àwọn aráàlú kó ń lu wọn tí àwọn ará Mákà lé wọn lé àmùsùnkú Mákà lọ lu Madina Ọlọ́run ní akbaru indallahi ìyẹn tóbi lọ́dún Ọlọ́run ju kéèyàn pààyàn lóṣù Rajab lọ ìyẹn ó tóbi lọ́dún Ọlọ́run wal fitnatu akbar minal qatl Ọlọ́run tó wá lè jù ní pé kéèyàn máa da àwọn èèyàn láàmú ká dá fìtínà lẹ̀ fún ọ́nù gbèsè ayé wọn lọ́dún Ọlọ́run ó ju kú lọ wàhálà tẹ́yìn kèfèrí kó àwọn mùsùlùmí sí ó ju ẹni tí wọ́n pa láàrin lọ ní àná Muhammad sallam ó ní kí Abdullahi ibn Jas kó nojú ẹnu àtàwọn mùsùlùmí yòókù pọ́lọ́wọ́n bá ti fọ̀ wọ́n mọ́ bẹ́ẹ̀ bá ti ẹ̀sẹ̀ ń tó tóbi ìwà àwọn kèfèrí gan burú jù ẹ lọ ṣùgbọ́n kókó ọ̀rọ̀ náà yìí pé oṣù Ọ̀wọ̀ ni tí a kì í já ń bẹ̀ àyàfi báwọn àfa wa ní táwọn kèfèrí bá wá lo àǹfààní wípé àwọn mùsùlùmí kì í já ní oṣù Ọ̀wọ̀ tí wọ́n á jálù wọn lójijì wọn láti retaliate ṣùgbọ́n èèwọ̀ ni àwọn mùsùlùmí ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ogun ní oṣù Ọ̀wọ̀ pẹ̀lú kèfèrí tó bá di pé ó bá di pé kájagun láàrin ara ẹni mùsùlùmí ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ogun ní oṣù Ọ̀wọ̀ ní bá wá lo àǹfààní ẹgbẹ́ àwọn mùsùlùmí ò ní jagun ní oṣù Ọ̀wọ̀ ẹja lọ bá wọn àwọn àfà onímọ̀ ẹ̀sìn wọn ní mùsùlùmí láti retaliate inú tí oṣù mẹ́rin ẹbí jó sọ̀wọ̀ ẹlẹ́ẹ̀kejì tó fi jẹ́ oṣù Ọ̀wọ̀ òun náà ní pé àbòsí ṣíṣe ń bẹ èèwọ̀ ni bí àbòsí ṣe jẹ́ èèwọ̀ nú gbogbo oṣù tó bá tó wá jẹ́ oṣù Ọ̀wọ̀ ó tún wá lé sí lẹ́fìrí láyàtà kọ́kà Suratu Tawbah Quran chapter 9 verse 36 ọlọ́sọ pé ọlọ́ni fala tadhlimu fihinna anfusakum gbọ́ ṣàbòsíra yín o nínú àwọn oṣù ojú ọ̀run àgàgà àwọn oṣù Ọ̀wọ̀ mẹ́rin tí yàn bá yàn jẹ nínú Sha'ban ó yàn jẹ nínú Safar ó yàn jẹ nínú Rabiul Awwal tí ò bá ti jẹ́ kanú oṣù Ọ̀wọ̀ ìyànjẹ sì kéré lọ́dọ̀ Ọlọ́run tọ́gbẹ́nú oṣù Ọ̀wọ̀ bá lọ wá yàn jẹ dọ́bù níyà rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ náà wá ní sẹ́ẹ̀rẹ̀ náà lọ́lá ń bẹ bí ẹ̀ṣẹ̀ ṣe tóbi ń bẹ ká dẹ́ṣẹ̀ nú ẹ̀ ṣe tóbi bẹ́ẹ̀ náà ní ká ṣeré nú ẹ̀ tóbi tí a bá yan náfílà nílànà tí Islam ń fọwọ́ sí nínú ọ̀kanú oṣù Ọ̀wọ̀ dọ́bù lẹ̀san rẹ̀ wájú Ọlọ́run tó bá ti ṣe Ọlọ́run bá rúfin kan nínú oṣù Ọ̀wọ̀ dọ́bù náà níyà rẹ̀ wájú Ọlọ́run Rájàbù náà jẹ́ kanú ẹ̀ ó wà nínú àsìkò tá a fi ṣe rere dáadáa ó wà nínú àsìkò tá a fi jìnnà sí aburú bóyá pé gbogbo mùsùlùmí jìnnà sí aburú bá tó wá dínú oṣù Ọ̀wọ̀ ìjìnnà sí aburú ẹ̀ gbọ́dọ̀ lékè ìkà gbogbo mùsùlùmí ṣe rere tó wá dínú oṣù Ọ̀wọ̀ rere rẹ̀ gbọ́dọ̀ lékè ìkà gbogbo eléyìí òun náà ni wọ́n kó sí abẹ́ tá à ń pè ní oṣù Ọ̀wọ̀ tí oṣù Rájàbù náà jẹ́ kan níbẹ̀ ó di ọlá kejì ọlá àkọ́kọ́ ó jẹ́ kan ní oṣù ojú ọ̀run
ọlá ẹ̀kejì ọjọ́ kan ní oṣù Ọ̀wọ̀ ẹlẹ́ẹ̀kẹta inú ọlá tó ń bẹ fún Rajab ó ní pé anna fihi asra Allah subhanahu wa ta'ala bi abdihi Muhammadin sallallahu alaihi wasallam min al-masjid al-haram ila al-masjid al-aqsa. Ó ní pé inú oṣù Ọ̀wọ̀ inú oṣù Rájàbù yìí léè tó lékè jù ní ọ̀dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn níbi tí ẹnu àwọn àfáà pọ̀ sí jùlọ ni pé ìrìn àjò rẹ̀ mílẹ́kún tí Ọlọ́run bá mú Ànábì ṣe lálẹ́ inú oṣù Rájàbù ni. Ó wá jẹ́ ọjọ́ 27 òru 27 òru 27 tó kù bí ijọ́ mẹ́ta tó sì yóò délẹ̀. Ìrìn àjò tọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá sọ fún àánú Suratu Isra tọ́lọ́wọ́ fi sọ súrà kan lórúkọ Quran chapter 17 láyé àkọ́kọ́ tọ́lọ́ pé subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu as-sami'ul basir. Mímọ́ fún Ọlọ́run tó mú ẹrú rẹ̀ sìnrìn àjò òru láti masáàsì Ọ̀wọ̀ tí ń bẹ lu Mákà lọ sí masáàsì tó jìnnà tẹ́fẹ́tẹ́ sí lu Mákà ẹgbẹ̀rún Masjid al-Aqsa tí ń bẹ ní Palestine. Ọlọ́ni alladhi barakna hawla èyí tó ipá jẹ́ kí orí àwọ̀ Ọlọ́run yípo ẹ̀. Ọlọ́run ní masáàsì Palestine yẹn ìbùkún wọn Ọlọ́run ìkẹ́ wọn Ọlọ́run ó yí gbogbo ẹ̀ láyìíká ni. Ọlọ́run wa nítorí kí ni a fi mú ìrìn àjò yìí linuriyahu min ayatina afẹ́fẹ́ hànú àmì àwọ̀ Ọlọ́run innahu as-sami'ul basir tó bọ́lọ̀ bá ti ń bá yín sọ̀rọ̀ yìí sẹ̀mí ọba tí gbọ́ gbogbo tí kálukú ń wí sí Ànábì ni gbogbo tí ń wí sí ẹ la tí ń sọ ń pa ẹ̀sìn ẹ gbogbo ẹ̀ ló ń gbọ́ basir gbogbo ẹ̀ ló ń rí. Wọ́n pè ní ìrìnàjò rẹ̀ mílẹ́kún nígbà tí ilé ayé fún máa Ànábì Muhammad tí ara Mákà kọ́ tó tún lọ sí Taif táwọn ará Taif kọ́ tí ó rò pé kò sọ́nà àbáyọ mọ́ tó wá ké pẹ̀lú ọba rẹ̀ pé Ọlọ́run ìrẹ́lọ́ba àwọn ọ̀lẹ́ orí ilẹ̀ mi báyìí orí ààbò táráyé fi kàn mí báyìí ìrẹ́ Ọlọ́run mi ò mọ̀ bóyá iṣẹ́ tí mò ń jẹ́ bí mo ṣe jẹ́ ọtí Ọlọ́run àbí ọtí Ọlọ́run bó ń bínú bó bínú mi ò mọ̀ ṣùgbọ́n ọba ti lè bínú sí mi ọba ti yọ́nú sí mi gbogbo ohun tí ń ṣe mí yìí mo fara mọ́. Ó wá fẹ́ sùn ìjọ náà báyìí lálẹ́ Jibril bá dé ya Muhammad kó ndé tawadda lọ́ọ̀dẹ́ sálùwàlá lọ́ba di lọ́ba lọ sálùwàlá lọ́wọ́ ń bọ̀ dá lọ́ba rí ẹranko náà ń pè ní burak ọlọ́ba ní kò ń gùn erika lọ́ba gùn láì lóru masasi jẹ́ òdèrè Masjid al-Aqsa lọ́ba débẹ̀ ibi ọba sọ ẹranko mọ́lẹ̀ ó nígbà tó ń débẹ̀ ó ní gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n jíṣẹ́ síwájú òun pátá lọ́lọ́run bá kó wọn wá síbẹ̀ ní wá tó àì yìí wá ní taqaddam pàṣíwájú wa salli bihim kínú kún wọn ó ní fa sallaytu bihim rak'atayn ní sọ́yìn Muslim ó ní fa sallaytu bihim rak'atayn ó ní mo kíra ká méjì fún wọn sallallahu alayhi wa sallam lọ́ba kírun tán yìí bá tún ní ọ̀yá òkúta ìgbẹ́sẹ̀lé lọ́wọ́ gbẹ́sẹ̀lé abífẹ́ ó di sẹ́mà Jibril bá sálàmù sára sámà wọ́n ní mọ̀ máàkà ó ní mọ̀ Muhammad tani bẹ pẹ̀lú Muhammad pẹ̀lú mi ursila ilayhi sọ́lọ́ ní ọwá ní oníbẹ̀yìn lọ́lọ́ ní ọwá ní bá sílẹ̀kù fún sámà kẹni sámà kejì sámà kẹta sámà kẹrin sámà kanu sámà kẹfà sámà keje ngọ́ wá dé sámà keje
wọ́n mú lọ wọ́n wá débi kan ó ní huna ansarif Jibril ní rẹ̀ Muhammad bí mo dé àṣẹ Ọlọ́run ọba tó fún mi ó kọjá bí tí n bá gbẹ́sẹ̀ kọjá bí máa jóná ni ṣùgbọ́n ó di ìdìbì tó ń lọ máa lọ bá Ànábì ní Jibril hakadha yatruku sadiqu sadiqahu ṣé báyìí ni ọ̀rẹ́ fọ̀rẹ́ rẹ̀ lẹ́ ọkọ̀ sàlám ṣe ibi tó fi mílẹ̀ sí rẹ̀ ó ní bí yóò ṣe rí nù ẹni ó ní mú ọ wá gbogbo orin àjò mi ọgbọ́ kọjá bí tí bá gbiná lókù ṣùgbọ́n ò tí débi ọ lọ sáàmà lọ bá Ànábì wa lọ ọlọ́ni fàáwà ila abdihi ma awha ọlọ́run wa ní òun bẹ̀rù ń sọ̀rọ̀ tó fẹ́ bá sọ tí ó bẹ́dà kan sọ ẹ̀rì ń gbọ́ sọ̀rọ̀ tán bá tó padà bí ó ti wá Jibril wá pàdé ẹ̀mẹ́ ọwọ́ amú káàkiri sánmà elélélé 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 ọwọ́ amú wá sórí ilẹ̀ ayé ó tó wá padà sí Palestine ó tó gọ́ Al-Burak ó tó padà sí Maka lálẹ́ ọjọ́ kan ìrìnjẹ wọn rẹ pé Maka sí Palestine tí wọn bá fẹ́ rìn láwọn Lárúbáwá ẹ̀sìn tó bá sáré àlọ 40 ọjọ́ àbọ̀ 40 ọjọ́ Ànábì lọ lálẹ́ ọjọ́ kan lọ́nà sọ pé subhanalladhi mímọ́ tó fẹ́ẹ̀ tó mú ẹrú ẹ̀sìn ìrìn àjò alẹ́ ìrìn àjò kàyéfì inú Surajabu náà ni ọjọ́ 27 ẹlẹ́ẹ̀kẹrin inú ọládé ń bẹ fún Rajab anna fihi furidatu salawatul khams ala ummati Muhammadin sallallahu alaihi wasallam nínú oṣù yìí ní alẹ́ ọjọ́ dá sọ yìí wákàtí 5 tèmi àtẹ̀yìn kílé ní ìjọ náà ló bá sọ di ọ̀ranyàn gẹ́gẹ́ Hadith Anas bin Malik ó ní Ànábì ní wọ́n ṣe ìrun lọ́ranyàn lé mi lórí àti gbogbo àwọn àlùmọ̀ mi ìrun 5 lójúmọ́ wákàtí 5 tàǹkì ńgbọ́ Ọlọ́run kó gbé Ànábì dé lójíṣẹ́ Ọlọ́run kò sí ìrun ọ̀ranyàn náfìlà ló wà báyàn 2 olè yan 4 olè yan 6 pàṣẹ lọ́rùn sàlámù aláìkùm sàlámù ó ti parí sáti yan náfìlà kò wá ní gbásìkò kan ọba yẹn lọ́sàn ọba yẹn lálẹ́ sọ́tẹ̀ yan náfìlà ó sì lọ́nà tó wákàtí 5 ìrìnàjò ló ti gbà inú oṣù yìí ni nígbà tó dé bí tí Jibril ní ọkọ̀ lọ yẹn tó wá débẹ̀ tọ́rọ bá sọ̀rọ̀ tọ́lọ ní fàáhà ila abdi ma áhà ní tó ń fẹ́ bẹ́ ẹrù ń so ń bá sọ ọwá ń bọ̀ tí ọ̀bẹ nìkan sọ tọ́lọ ń bá sọ ọwá dé sánmà ẹlẹ́kẹfà ìgbà tó sì ń kọjá lọ gbogbo sánmà kọ̀ọ̀kan ló bá wọn ànábì ọlọ́ba mẹ́ sánmà ẹlẹ́kẹfà ni Musa wà alayhi wassalam Musa nìkan ló tọ́ ọba ànábì lẹ́nu wà níbi tí ń bọ̀ kí lọ́nà ọba rẹ̀ fún ẹ olówó fún mi tọ́pọ̀ olówó fún mi ní irun 50 irun 50 oníbẹ̀ẹ̀ni irun 50 oníbẹ̀ẹ̀ni ó sì ń lọ béèrè kọ́bọ̀ dínkù ó sì yẹn máa ń béèrè ni ó yẹ kó lè béèrè o tọ́ pé àwọn èèyàn tẹ́mi bá lò lọ́fẹ́ lọ bá lò pọ̀ bá dé orílẹ̀ ayé ìwọ nìkan lọ́mọ kí 50 o ní rẹ̀ níbẹ̀ kí o ń lóòtọ́ àwọn ẹ̀bẹ̀ kí ó ṣùgbọ́n ọláǹfààní ìsìn sámà kanáà lóyìn ò ti kọjá ń bẹ̀ tọ́ bá ti padà sórí ilẹ̀ ẹ̀tàn ò lè padà wá mọ́ o àǹfààní kò tó tó nínà rẹ̀ o yá ti padà láti bí kọ́ lọ sọ fún kó bẹ́ẹ̀ dẹ́kọ̀ ọ bá padà lọ Ọlọ́run ní kí ló tó ń wá ìrọ̀ Ọlọ́run 50 àrùn pọ̀ pẹ́kọ́ bá ń dínkù ní Ọlọ́run mo dín 5 kù fún ẹ̀ ó kù 50 ó kù 45 ló bá padà sọ́dọ̀ Musa
ó ní mo mọ̀ pẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ti bá dé márùn kó mẹ́ ewu lẹ́fà ní èjè márùn péré ó tún padà lọ ó tún lọ wọ́n tún di kú márùn ó tún padà ó tún wọ́n fún Musa ní ó tí ìmọ̀ kankan ní wá ń lọ ní wá ń bọ̀ ní wá ń lọ ní wá ń bọ̀ ní wá ń lọ ní wá ń bọ̀ gbọ́ wá di tó wá kú márùn Ọlọ́run ní mọ́tò wá mọ́ mi ò lè yí padà mọ́ ìdí mọ́ kan lé ṣe ni pé irun kọ̀ọ̀kan tẹ́ bá ti lè kí ẹ fi gbà ládá mẹ́wàá ọ̀nà márùn ládá mélòó ni márùn ọ̀nà láti lọ kí yóò márùn tánà bí bá wá dínkù láàtún lè kí yóò ẹlòmí jímà tí ó kí ní kò kírun láti jímà nìkan ní máa kí lọ́sẹ̀ àríwá láìtàlá mi lè fi jímà ṣeré mẹ́rin yóò wá ń gọ́ torí díẹ̀ àánú ni Ànábì ṣe fún wa àánú lọ́nà bá ṣe fún wa tó bá ní dínkù sí márùn ká má fi wákàtí márùn ṣeré oṣù ìlọ́lọ́wọ́n bá ní kí ọlá sọ́dọ̀ ọ̀ràn yẹn lè wá lórí lọ́dún náà bákan náà nínú ọlá tó fẹ́ bú oṣù Rajab ó náà ní pé òun lóṣù táà fi múra lẹ̀ di Ramadan oṣù táà fi múra lẹ̀ di Ramadan dẹ̀ súnmọ́ ọ̀kan náà àwọn àfá Islam ó ní Shahr Rajab Shahru Gharzi Zari ó ní oṣù táà máa fi gbin irúgbìn ni kí ni túmẹ̀ níta bá fẹ́ sínú Ramadan oṣù táà bẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ ó ní Shahru Sha'ban Shahru Zari ó ní oṣù Sha'ban láàfí fún mi sùrùmí tá a bá gbìn ó ní Shahru Ramadan Shahru Hisad Zari ó lóṣù Ramadan láàfí kéré ìta gbìnú Rajab táa fọ́mọ̀ sínú Sha'ban kí ni túnmọ̀ yẹn mo fẹ́ kí Al-Qur'ani dáadáa inú Ramadan ìgbà tí ó ti bẹ̀rẹ̀ rẹ̀ kó bẹ̀rẹ̀ pẹ̀lú jùzí kan tó wá di Sha'ban kó di jùzí méjì tó Ramadan yóò ti yọ dáadáa lẹ́nu mo fẹ́ ṣe sàárà mo fẹ́ fún àwọn èèyàn lóúnjẹ sínú àsìkò tí ẹ ti bẹ̀rẹ̀ rẹ̀ rí yóò ti máa practice mo fẹ́ máa kírun òru dáadáa ìgbà tó ti bẹ̀rẹ̀ rẹ̀ rí lé gbogbo àwọn àfá Islam tí wọ́n jẹ́ àfá gidi tí wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run nínú Ramadan Rajab tó ti bẹ̀rẹ̀ preparation rẹ̀ gbọ́n àfá àtàwà bá lò láwọn àfá ńlá tí wọ́n ti lọ kódà àwọn èkọ́ yàn ké nínú Rajab bọ́ bá wà ń lọ lé ọ̀n lọ síṣẹ́ ni wọ́n ní lọ tí àyẹn mùjálàdé 15 ni ìyẹn ni pé volume 15 ni volume 3 lọ gbé wá ọlọ́mọ gbé ọya bá ń sí ọmọ sí ìṣẹ́dọ̀ lọ bá wọn sínú tó kún múra Ramadan lọ́nu ní wọ́n fi ní sọ̀sọ́kú sọ inú wọ́n fi ní sọ pé kò sọ̀rọ̀ wọ́n fi ní wí wọ́nranwọ̀nran tó máa jọba ti sí kẹ́kẹ́ lọ́pọ̀lọ́ wọ́nranwọ̀nran lè ọmọ wí bàtà kò ní tò gbẹ́nà láwọ̀ ààrẹ ń tààbù nígbà àtọ́bà rí tó wí oníbúyàn nígbà bá gbẹ ó fẹ́ sọ̀rọ̀ wákàtí méjì láàrin 30 ìṣẹ́jú ó ti tán lọ́pọlọ ẹ̀ ó kú wọ́nranwọ̀nran ẹwà rí ní máa kí olówó kí gbogbo ẹni tí a jọ pàdé lóde súná tí ò kí dáadáa yóò bu olówó tí ọ̀nà tí ẹ dáadáa a bu àfá tí a jọ síra wọn lé ń gbéyàwó àti gbogbo ní dára lọ́dún yìí
tó kù tó fẹ́ wá fáráyé tó kù múra láti inú Rajab. Gbogbo eléyìí ni àwọn ọlá tó wà ní oṣù yìí. Bó ṣe wá lọ́lá tó yìí, bẹ́ẹ̀ la wá rí àwọn àdálẹ̀ oríṣiríṣi táwọn mùsùlùmí dálẹ̀ ń bẹ́ẹ̀. Omi àdádálẹ̀ jọ́njọ́njọ́njọ́n ni. Níjọ́ lọ́dọ̀ Lárúbáwá wọ́n máa ń pẹran fún Rajab, tó sùn yẹn bá ti lé wọ́n lọ pẹran fún. Bó Lárúbáwá jọ́nà lọ wọ́n pẹran fún, wọ́n ń pẹran yẹn ní àtìrà. Wọ́n fi ń pọn Rajab lé. Nígbà Ànábì dé lọ sọ pé la àtìrà tàfil Islam kò sọ̀rọ̀, ó ní kò sí ìmọ̀ pẹran fún oṣù Rajab ní Islam. Nígbà tí gba Islam yóò kò sí ìpẹran fún oṣù Rajab. Arabi tí a ń gbà kọjá àlàlà Rajab nìyẹn níjọ́. Bẹ́ẹ̀ náà làwọn Lárúbáwá ń jọun wọ́n máa ṣe umura Rajab. Kódà wọ́n tún ṣe di sìn, wọ́n ń pè ní umuratu Rajabiyyan bídíà. Kí a gbọ́n fẹ́ lọ sí umura nu Rajab kó tó pé èèyàn lè lọ sí umura any time gbọ́n pé torí kó sọ Rajab rí mo fẹ́ lọ sí umura nú ẹ̀. Àníyàn ni pé mo lọ sí umura Rajab bídíà ni. Ó sì wà lọ́dọ̀ Lárúbáwá gan-an. Láti àná lọ ni Mákà ó ti kún káàkiri. Wọ́n lọ sí umura Rajab, wọ́n lọ sí umura Rajab, wọ́n wá láti Kuwait, wọ́n wá láti Bahrain, wọ́n wá láti Qatar, wọ́n wá láti Emirat, láti Egypt, láti gbogbo káàkiri bẹ́ẹ̀ l'Áfíríkà, Senegal, Mali, bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni Pakistan, Indonesia, Malaysia. Wọ́n náà bẹ́ẹ̀ lọ sí umura Rajab bídíà ni. Kéèyàn lẹ umura Rajab, ṣùgbọ́n kì í pé umura jẹ́ ìwọ̀nù Rajab. Ká sọ pé ẹ wá lọ sí umura Rajab o, mí náà fẹ́ lọ sí umura Rajab o, mí náà fẹ́ lọ sí Rajab o. Ẹ̀sìn wọ̀ fẹ́ bẹ́ẹ̀. Bídíà kan ni. Inú bídíà tó wà ń bẹ́ẹ̀, òun náà ni Salatu Raghaib. Wọ́n nínú kan tí a máa ń kí ní irú èní wọ́n máa ń kí. Àmì ti kí tiẹ̀ lánàá. Àlàmísì àkọ́kọ́ àbí Jímọ̀ àkọ́kọ́. Wọ́n fi Salatu Raghaib. Wọ́n nínú táwọn fi ń wá dáadáa lọ́dọ̀ Ọlọ́run. Ogun rákà ni. Ẹ̀rí lẹ́yìn Fatiha Qul huwallahu. Àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀. Bí wọ́n afá aládé wọ́n ní àdádálẹ̀ ni kò lákọọ́lẹ̀ lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ náà ni tó bá di òru kẹtàdínlọ́gbọ̀n tá a sọ yẹn, àwọn èèyàn máa ń lẹ́lẹ́mọ́jú. Wọ́n náà ń ṣe ìtìfáàl bil Laylatul Isra wal Miraj. Wọ́n lẹ́mọ́jú pé òru ọjọ́ tí Ànábì gun sánmà lọ, ìyẹn wọ́pọ̀ lọ́dọ̀ àwọn onísúfí. Máa Qadariyya, Tijani àwọn máa ń ṣe bídíà ni. Ètò wa kan gbogbo agbọ̀ngbọ̀n ó ní ìdá abálọ́dọ̀ yẹn àgbàlagbà tẹ́ ń pè láàwẹ̀ arúgbó. Wọ́n ní oṣù àwọn arúgbó lọ wáyé o, oṣù àwọn arúgbó lọ wáyé. Arúgbó tí Ọlọ́run bá ní téèyàn bá ti dágbó kọ́mọ́ gbààwẹ̀. Làwa wá láàwẹ̀ fún tiwa. Wọ́n á bẹ̀rẹ̀ láti ìjẹta tó gbóhùn lọ́jọ́ kẹta. Yọ gba gbogbo ẹ̀ délẹ̀. Tó di Shaban, agbadélẹ̀. Tó Ramadan, agbadélẹ̀. Àtúgbà mẹ́fà sí yọ máa ń lọ bí 96. Ẹ lè rí bí wọ́n ti sọ pé kéèyàn gbààwẹ̀ oṣù méjì lera àwọn anú ẹ̀sìn mùsùlùmí àfẹ́ńbá jẹ́ ọ̀daràn kírímínà ni máa ń gbààwẹ̀ oṣù méjì tẹ̀lera àwọn anú ẹ̀sìn mùsùlùmí. Bọ́yọ̀ pààyàn tó wá fẹ́ sọ̀tànà, bọ́yọ̀ báyàwó ẹ̀sùn ní ọ̀sán Ramadan, tàbó fi ẹ̀yìn ìyàwó ẹ̀jọ̀yà rẹ̀ inú àwọn àtàrà ni shahrayni mutatabi'ayn. Ṣùgbọ́n ẹ̀sìn wọ̀ta kó kéèyàn gbààwẹ̀ nínú ẹ̀ nínú àwọn oṣù yìí. Ànábì sọ pé súnmọ́nà al-hurum watruk súnmọ́nà al-hurum watruk súnmọ́nà al-hurum. Nábì bàbá kọ̀rọ̀ dọ́wọ́lé rẹ̀ pé sẹ́yìn ò lè gbààwẹ̀ rárá ni ó lè yàn gbààwẹ̀ ní siyamu ayamin wa iftaru ayamin. Ká gba àwọn àwẹ̀ ọjọ́ kan bẹ́ẹ̀ ká sìn láwọn ọjọ́ kan bẹ́ẹ̀. Àgàwá tá a máa ń gba Monday Thursday Monday bẹ́ẹ̀ a lè gbà. Lẹ́yìn náà 13 14 15 rẹ̀ a lè gbà. Màkà sọ pé mi náà ń gba Rájàbù ni ọdọọdún máa ń gbà. Kódà mo jogún ẹ lọ́dọ̀ bàbá mi ni yáàyà bí a ṣe gbanu àdáadáalẹ̀ ni tí ò ní àkọọ́lẹ̀ kankan kò bá súnà Ànábì mu sallallahu alaihi wasallam. Eléyìí náà ni díẹ̀ nínú tí a lè sọ fún wa nípa Rajab. Ọlọ́ọ̀bà àlekọ́lá kó gbà á níjọsìn fún wa. Gbogbo tá à ń ṣe ní pẹ́pẹ́ fún síwájú ọlọ́mọdé àlọ́ àláyà Ọlọ́run kó sì fún alẹ́mì gígùn. Ramadan ti súnmọ́ báyìí ọlọ́njọba aláìbáwá láàyè
ká sì péjú gbà kọ́lọ́kọ́ sì gbà níjọsìn wa ká tó rà àdúrà kọ́lọ́kọ́ gbàdúrà wa.